máa rí wípé òun lọ mọ́sálásí dáadáa, àti sìn máa rí pé òun ka Kùránì dáadáa, àti sìn tẹ́ ẹ máa jí ní 5 o'clock kí wọ́n náà mọ̀ yẹn fìlà 5 o'clock dìde bí ọlọ́run bó bá ti ń sin yóò rọrùn fún ọ. àmọ́ wọn náà wá dé ọ̀gá àwọn sí kinní lẹ́gbàá náà má wà sí kankan lálẹ́ lọ, ẹ má bínú o, wà sí ń bẹ ládùúgbò rẹ alhamdulillah gbọ́n tó bá gbọ́ wọ́n sì yọ pẹ́ wá di 9:30 10 o'clock ń kálukú wọlé lọ ẹ lọ sùn, òru ló kàn jí 4 o'clock tí ààrẹ ìyàwó rẹ ṣe ń dáná wọn náà wọ́n ṣe kíni wọn náà máa bí ọlọ́run kí ìyàwó máa dáná kí wọ́n máa ṣe kíni kí wọ́n máa bí ọlọ́run kọ́dọ̀ wá sọ fún ìyàwó wọn náà sáyé náfìlà díẹ̀ kí n bọ́dọ̀ sí ìdí àrò kò sí láì fi bẹ́ẹ̀ àmọ́ wàá sùn bọ́gẹ́lẹ́tẹ̀ àwọn ajá aláàjì ẹ̀ǹdẹ́ àlùfáàjà ti fẹ́ yọ ọba ń bẹ́ẹ̀. lẹ́yìn ìgbà náà àti sínú ọmọ lọ mọ́sálásí dáadáa Kùránì rẹ eruku ti bò tẹ́lẹ̀ lọ́gbọ̀n dànù lọ́gbọ̀n tètè máa kà nìsín ìtọ́ba máa wà tètè máa wà nìsín wà má tètè máa wà tọ́ba wà máa ya nìsín kó tètè mọ́ lẹ́nu. oṣù Ramadan oṣù táà máa ń ka Kùránì ń bẹ́ẹ̀ ni oṣù táà máa ń ṣètò Ọlọ́run ọba ń bẹ́ẹ̀ ni. ẹ̀bọ́n mi lẹ́yìn ìgbà náà jàmáà mùsùlùmí ẹja súnmọ́ Ramadan náà wà yìí pẹ̀lú símọ́ àti tọ́lọ́run ọba ni o ẹja súnmọ́ Ramadan náà pẹ̀lú tọ́lọ́run ọba ni ọ̀rọ̀ kan bẹ tí mo sọ ń bì kan ọ̀rọ̀ yẹn àyẹ̀ àfà ìwé lẹ́sọ̀ yìí gba Ramadan náà pẹ̀lú ìmánì o má jẹ́ pé inú Ramadan náà ló tún máa tún gbé pèsè lọ sí ìta mẹ́ta má jẹ́ pé inú Ramadan náà ló tún máa ṣe kíni ló tún máa lo pàró má jẹ́ pé inú Ramadan náà ló tún máa ṣe kíni ló tún máa lọ wọ́sẹ̀ kan Ọlọ́run rẹ́dì láti gbàdúrà nínú Ramadan náà kí ló tún wá wá kí mẹ́ a ní pé inú Ramadan gbogbo ìsùn wọn kà ń lẹ̀ kí ló tún wá wá kí mẹ́ má jẹ́ Ramadan náà wọlé bọ́ pẹ̀lú gbò tó ń ṣe ájú eré ibùkẹ́ bọ́bá rí ọ lọ agbó kò sí láì fi mẹ́ àmọ́ ọ̀sẹ̀ sólò ọ̀sẹ̀ kìnnìkan eléyìí ọba ìsìlámù àìmọ̀ lọ́hùn ká tún mọ nǹkan míì àní máa kí Ọlọ́hun ká tún máa wá pè nǹkan míì ọmọ kí Ọlọ́hun tún máa tàgbàlagbà èyí ṣe mùsùlùmí nìyẹn bó bá jọ sakala bó bá jọ sokolo èwo ni ọ̀sákálá ń sókolo ó yẹ mùsùlùmí ó rẹ̀ dẹ́wọ́ bọ́bá dótó Ọlọ́run ó lọ́ bọ́bá dótó Ọlọ́run ó ṣeré fún ọ bí ọba ṣe fún ọ láyé ń bẹ̀ yóò ṣe fún ọjọ́ ìbẹ̀rẹ̀ kíámà ẹ̀dọ́kẹ̀ jẹ́ ṣẹ́kì ìmánì wa o bí yàn bá ń gbáwẹ̀ tí ìsún lọ sí mẹ́ta lọ́kan lọ́nà ibi tá máa ń lọ́hún bí yàn bá ń gbáwẹ̀ tí ìsún lé kíní tó ń gbé kíní kan lọ sí ìṣe yíta bẹ́ta ó ń ṣe lásán ni o ó kàn fi bí pa rẹ̀ olúwa mi ò nígbà wa ma mana'ahum an tuqbala minhum sadaqatuhum illa annahum kafaru billah. ẹ dákun ẹ jẹ́ ṣàkíyèsí o mùsùlùmí ni wá eléyìíre ni wá ẹ dákun ẹ má jà fara wa kù níbi eré ibú bọ́ bá ní bùkátà pé Ọlọ́run ìwọ lọ́lọ́run àwọn olólọ́run náà fi ń pe ọ̀sọ̀ Ṣàngó àwọn olólọ́run náà fi ń gbé nǹkan lọ sí ìta mẹ́ta àwọn olólọ́run náà fi ń bẹ̀rù ayé ìwọ lọ́lọ́run tó láyé Ọlọ́run ló láyé gẹ́gẹ́ bọ́ bá ti bẹ̀rù Ọlọ́run ọba tó pè Olúwa mi ó gbàdúrà rẹ náfìlà méjì náà ni kò jojú bẹ́ẹ̀ lọ ó kírun tẹ́ níbi sùjúdù rẹ máa tọ́ fọ́lọ́run ọba Ọlọ́run dákun protect mi Ọlọ́run jẹ́ bísínẹ́sì yìí bá mú Ọlọ́run ó ṣe fún ọ wọ́n dààmú ààrẹ subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.